Ẹ káàbọ̀ padà sórí ètò wa Èjì Òwúrọ̀ lórí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀ Dr. Hakeem Owólabí wọ́n ti wà ń kalẹ̀. Dr. ẹ kú ojúmọ́ o. Ẹ kú ojúmọ́ olóòtú, ẹ jẹ́ kú ojúmọ́ ọmọ Nàìjíríà o. Dr. Hakeem Owólabí wọ́n jẹ́ yàtọ̀ sí pé tẹ́ bá rí wọn lórí ètò táwọn olóyìnbó ń pè ní a man of many parts. Tá bá ń sọ̀rọ̀ nípa marriage and life therapy wọ́n jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn èèyàn tó ní sábúkẹ́ẹ̀tì lórí ìyẹn tẹ́ pé wọ́n níyẹn lọ́tọ̀ yàtọ̀ sáwọn sábúkẹ́ẹ̀tì míì tán ní tó jẹ́ pé wọ́n wà ní ipò àwọn tó jẹ́ pé wọ́n máa ń la àwọn ọkùnrin àti obìnrin lọ́yẹ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó kó tó di pọ́n sí ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ìyẹn tó wá jẹ́ ohun àmúyẹ tí mo rí pé ó yẹ kán lẹ́tọ̀ọ́ àti lè sọ̀rọ̀ lórí n tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí. Fún àǹfààní ìtẹ̀sẹ̀ ń wo ètò yìí n tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ òun ni àwọn ọkọ àti ìyàwó tó máa ń nípìnyà àkóbá tó máa ń ṣe fáwọn ọmọ. Àwọn olóyìnbó máa ń pè ní broken home ló máa di pé àwọn ọmọ ìgbà míì ọmọ ẹlòmíì á lọ máa gbé lọ́dọ̀ àbúrò bàbá ẹ̀ àbí kó gbé lọ́dọ̀ àbúrò ìyá ẹ̀ àbí kí ìyá ẹ̀ náà lọ lọ́kọ ń bò míì aṣáàdì pé a ní nǹkan ṣe pẹ̀lú ìgbésí ayé ọmọ. Dr. Hakeem ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ kú kalẹ̀ olóòtú ọmọ Nàìjíríà akíyín. Ṣe rí ọ̀rọ̀ tí olóòtú mú wá lénìí Ọlọ́run á jẹ́ ká rí parí. Àmín o àbádẹ́ parí àtúntẹ̀síwájú náà ni. Ṣe rí àwọn ọmọ wa ohun ẹ̀ṣọ́ ńlá ni àmọ́ ìpínyà táwa ń sọ yẹn ìjọ ìpínyà nìkan la máa ń rí kí ìpínyà tó dé. Àwọn Yorùbá máa ń pòwe wọ́n ní ọwọ́ ló ń ṣíwájú ijó orin ló máa ń ṣíwájú ọ̀tẹ̀. Báyìí ọwọ́ ti ṣe bàbá tí wọ́n báyìí wọ́n ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó máa jó nìyẹn ó ti wọ́n máa jó nìyẹn. Orin á dẹ̀ máa ṣíwájú ọ̀tẹ̀. Òun náà máa ṣíwájú ọ̀tẹ̀ òótọ́ ni. Ìpínyà ò kí ń dédé ń dé láìsí ìjà ló máa ń ṣíwájú kí ìpínyà tó dé. Nígbà tá a bá rí jà parí òní ìpínyà máa dé. Ẹ wá jẹ́ kí a wá wo ilé tí wọ́n ń jà kì ò ní jẹ́ ìjà ọjọ́ kan kò ní jẹ́ ìjà ọ̀sẹ̀ kan kódà kò ní jẹ́ ìjà oṣù kan pàápàá kí ìpínyà tó dé. A jẹ́ pé ìjà yẹn á pọ̀ ìjà bíi bó bá kópa bó bá òbú lẹ́sẹ̀ ká máa ń ro èrò burúkú síra wa. Ẹ wá wo orúlé tí irú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ká wá sọ pé kì í ṣèjọ́ kan kì í ṣe ọ̀sẹ̀ kan kì í ṣe oṣù kan táwọn ọmọdé wà nínú ilé yẹn. Ọmọ tó wà nínú ilé tí bàbá ò ní jí kó kíyà wọn níṣojú wọn àbí tí nǹkan kékeré kan bá ṣẹlẹ̀ wọ́n máa nọ́ra wọn ni àbí kí bàbá máa gbéyàwó ṣépè àbí kíyàwó máa gbé bàbá ṣépè. Ẹ̀yẹ máa worú nǹkan tá a máa lọ nínú irú orí àwọn ọmọ bẹ́ẹ̀. Àkọ́kọ́ ni pé nǹkan tá à ń pè ní soul ẹ̀mí ó yàtọ̀ sí ọkàn. Soul òun ló di gbogbo nǹkan tó kù mú soul. Ẹ̀rí tí Ebenezer Obey tó ní àǹfààní kí ló jẹ́ fún ènìyàn kó jèrè gbogbo ayé o kó sọ ẹ̀mí rẹ̀ nù o. Ẹ̀mí ló di psychological balance mú. Ẹ̀mí ló di emotional balance mú. Ẹ̀mí ló di physical balance mú. Ẹ̀mí yẹn irú ẹ̀mí wo ni àwọn ọmọ tó wá láti ilé tíjà máa ń wá àti sọ̀rọ̀ pé ó ti bírèkì o àti sọ̀rọ̀ ẹ̀ a ṣe ń sọ̀rọ̀ pé wọ́n ti ń wa mọ́tò lọ síbi tó ti máa l'accident. Tí wọ́n bá ń wa mọ́tò tó lògógóró wa mọ́tò mọye èèyàn tó máa pa kó tó di pé ó wá rí ẹsẹ̀ fi há síbì kan tó ń ṣe wá tó gba ẹran bí tó gba ewúrẹ́ bí tó gba ajá mẹ́ẹ̀ tó gba èèyàn kan mẹ́ẹ̀ kó tó wá débi tá dúró sí. Bẹ́ẹ̀ ni ilé tó dàrú ilé tó padà fọ́ bẹ́ẹ̀ ló ṣe rí. Gbogbo ẹni tó wà nínú mọ́tò yẹn wọ́n ṣe ń forí ń gbá windscreen àwọn àfàyà gbá side glass. Irú ìyàtá kọ́kọ́ máa jẹ àwọn ọmọ tó wà nínú ilé yẹn nìyẹn. Àwọn ọmọ tó wà nínú ilé yẹn ò ní àǹfààní àti fọkànbalẹ̀ kọ́ nǹkan tọmọdé máa ń kọ́ lára àgbàlagbà.
torí àwọn àgbàlagbà tó fẹ́ kọ́ àwọn ọmọ yẹn náà àwọn náà ń jà yẹn, àwọn náà ń fọ́ra wọn lórí yẹn, àwọn náà ń làgò mọ́ra wọn yẹn, àwọn náà ń fèpè jíra wọn yẹn. Níbi táwọn kan ti ń fi sáàmù jagun nínú ilé, àwọn ń fèpè jagun. Níbi táwọn kan ti ń fi yàsín sọ̀rọ̀ sọ́lọ́run láàárọ̀, àwọn ń fèpè jagun. Olóṣì ò ní dìde, ò ní fáwọn ọmọ ẹ lówó. Gbogbo orú àwọn kan tá a kọ́kọ́ máa ṣe lẹ́nu ilé yẹn nìyẹn. Ká má ti lọ sídìí ìwé, sóòlù àwọn ọmọ yẹn ò ní dúró déédéé, sóòlù wọn ò ní, ẹ̀mí wọn ò ní wà bí ẹ̀mí èèyàn. Àwọn ọmọ yẹn ò ní mọ béèyàn ṣe ń fi ó dẹ̀ tẹ̀mí mọ́lẹ̀, wọn ò ní mọ bó ṣe ń bá akẹgbẹ́ wọn lò bẹ́ẹ̀. Takẹgbẹ́ wọn bá tẹ̀ wọ́n mọ́lẹ̀ báyìí ó lè láǹgbárùn. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ kò sẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ lára àwọn òbí wọn. Bẹ́ẹ̀ inú ilé ni ẹ̀kọ́ ọmọ ti bẹ̀rẹ̀. Inú ilé ṣé ò ní ráwọn tó kù ẹ̀ tó ń kọ ABC ni, ò ráwọn tó kù ẹ̀ tó ń ka poem, ò ráwọn tó kù ẹ̀ tó ń ṣe homework wọn. Àmọ́ torí pé ìyá àti bàbá ń jà, kò sẹ́ni tó fẹ́ mójútó kó tó di pé wọ́n lọ rárá ni, kó tó di pé oníkálukú